àsìkò yìí o ẹ sì káàbọ̀ sórí ìkànnì Pavilion TV ní gbogbo ibi tí ẹ ti ń wò wá àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà o. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Segun Adebayo mà tún ti sọ̀rọ̀. Ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ohun tí bàbá sọ. À ń padà bọ̀. Bàbá wa Adeboye. Daddy G.O. Adeboye. Má gba gift. Don't take gifts. Má gba gift kankan. Don't take any gift. Whether from president, whether from deputy, whether from governor, whether from minister, whether from... That president, kó jẹ́ governor, àbí parastatus. Ẹ má jẹ́ kán gbé gift. Don't let them give you any gift. Ẹ má gbà o bàbá. Don't take it. Daddy G.O. Ó sọ eléyìí tó ló wá rán mi lèmi ń sọ. I am saying this and I'm saying what God has sent me to say. Bàbá ẹ má gbà á lọ́wọ́ anybody. Don't take it from anybody, Baba. Kódà gan Ọlọ́run tẹ̀ sọ fún mi pé kẹ́ yẹra fún gbogbo wọn. God said you should even separate and segregate them and leave them. Be afar from them. Àwọn kan ti ṣe meeting, wọ́n plan lórí yín sá o. They've planned and they've held a meeting concerning you. Tí wọ́n bá dẹ̀ invite yín sá. And if you are invited, ẹ gbàdúrà kẹ́ tó lọ ẹbí lọ́wọ́. pray and ask God before you go. Bàbá Adeboye. Baba Adeboye. Ẹ bèrè lọ́wọ́ Ọlọ́run. Ask from God before you step out. Kẹ́ẹ̀dẹ̀ tún wọ́n nu gbogbo àwọn Pentecostal yín. And warn all other Pentecostal churches. Ẹ wọ́n nu wọn gan. Please warn them a lot. Ẹ wọ́n nu wọn gan. Warn them. Ẹ jẹ́ á gbàdúrà. Let us pray. Àwọn ìgbìmọ̀, àwọn tó ń plan nǹkan The burúkú committee who is planning evil thing lórí bàbá yìí concerning Daddy G.O. Adeboye tàbí lórí ìjọ Pentecostal or upon Pentecostal churches in tàbí lórí Nigeria Kristẹni or upon Christians in this tàbí lórí nation àwọn àgbààgbà Kristẹni. or on the elders among the Christians. Kọ́lọ́n fi kú ṣàwọn. God to use that to catch them one by one. Ó yá ẹ pé Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Òfin The law kò ì jáde o. is not yet out, Ó máa jáde. but it's coming out. Tó lè mú kí àwọn Kristẹni That can make Christians kan máa pa wọ́n. that they will be killing them. Ẹ kọ́lẹ̀ o. Go and write it down. Olúwa ní ká gbàdúrà ni o. God said we should pray. Òfin The law tó lè mú that can make wọ́n máa pa àwọn Kristẹni them to be killing Christians lórílẹ̀‐èdè. in this nation. Ọlọ́run ní ká gbàdúrà. God said we should pray. Àwọn tó dúró lórí òfin yẹn. Those who are standing on that law, Kọ́ tó ṣe é, kọ́ before tó lè jáde. they enact it, Kọ́lọ́run fi kú pa wọ́n. God should destroy and kill them. Kẹ́mi mọ́ yanjú wọn. The Holy Spirit should consume them. Bóyá ẹ dìde dúró ẹ gbàdúrà. Ẹ tún gbọ́ ilé yìí. Olúwa sọ fún mi. God said to me, Gbogbo àgbáyé gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà ẹ gbàdúrà o. all the whole world and Nigerians all over the world, pray. Ní oṣù tí a lò tán yìí This last month of February àti ní oṣù February oṣù January and that of January àti ní oṣù December and even in December last year àti ní oṣù November and November 2022, wọ́n ṣe nǹkan kan they did something ní Borno State. in Borno State. Wọ́n ṣe lórí Yorùbá, They did lórí it Yíbò, on Yoruba and Igbo wọ́n ṣe lórí Niger Delta. and even Niger Delta people. Ẹ jẹ́ á gbàdúrà. Let us pray this prayer Kọ́lọ̀ ń ba nǹkan yẹn jẹ́. so that God will destroy their what they've done. Ọmọ májẹ̀mú lèmi. I am a covenant Ọmọ tí child wá and I came from heaven. àṣírí yẹn máa túṣẹ́ rí. The secret will be exposed. Ẹ sì tún máa wo fíìmù. You are still going to watch another Correct fíìmù. more films God may. before me. God will fight before me. Ọlọ́run ajá tó di oṣù karùn-ún. Kábíyèsí. God will win Ọlọ́run á sì before me. dàjà yẹn Ẹ jẹ́ á gbàdúrà. oṣù karùn-ún tó pé.
ohun tí wọ́n lọ ṣe. What they went to do Nínú agbára òkùnkùn. in the power of darkness Lórí àwọn ẹ̀yà. concerning certain tribes Tó wà ní Nàìjíríà. in Nigeria. Kọ́lọ̀ ń bàjẹ́. God should destroy it. Ẹ gbàdúrà yẹn o. Pray it very with every power and Àwọn tó lọ zeal. ṣe. Those who went doing it. Kódà gan Ọlọ́run dárúkọ wọn fún mi. God even told me their Ọlọ́run names. dárúkọ wọn fún mi. God mentioned their name to me. Àwọn tó lọ ṣe. Those who went doing that. Ọlọ́run kó tó di May. Before me, God, Kọ́ máa kú lẹ́yọ kọ̀ọ̀kan. let them die one by one. Ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀. Gbogbo ilé. Here, another one. Gbogbo àwọn tó gba owó. Those who have collected money, Tó gba àbẹ̀tẹ́lẹ̀. Ẹ gbàdúrà yẹn o. collected bribes Lórí Yorùbá concerning Yoruba àti Yíbò. and Igbo, Kóun fìbọn ṣà wọ́n. that God should use gun to take them away. Gbogbo àwọn tó gba owó. Those who collected bribe Lórí Yorùbá. concerning Yoruba Yíbò. and God of immediate to take them. Obìnrin tó gbowó lórí Yorùbá. The lady who took money concerning Yoruba, Ọkùnrin tó gbowó lórí Yíbò. man who took money for Igbo, Àwọn ọba tó gbowó lórí Yorùbá. all kings that collected money for Yoruba, Àwọn ọba tó gbowó lórí Yíbò. and all of us who collected money for Àwọn Igbo, àgbààgbà tó gbowó lórí the Yorùbá. elderly ones who collected money for Àwọn Yoruba, àgbààgbà tó gbowó lórí Yíbò. the elderly ones who collected money for Igbo, Ẹ̀mí mímọ́. Holy Spirit, Fi ìbọn ikú ṣàwọn ní use kíákíá. God ẹ káàbọ̀ padà. Mo lérò pé a ti rí kókó kan tàbí èkejì dìmú nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí sọ. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé láti fi èrò tiyín ṣọwọ́ lórí comment section kí ẹ sì máa subscribe sí orí ìkànnì Pavilion TV. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.